ìbejì lọ fọ́ọ̀kọ̀ kò ní ìjìnlẹ̀ ní wọ́n bá ìwé tó ní ojú ọwọ́ ọ̀dọ̀ mi jẹ́. We need to come. Oh, Baola. Becky. Wow. Ojú ẹ̀. It's good to see you. Epa. Dèdè kìíní tí mo torí ẹ̀. Yé mo ti kú láyé mi kìíní mo tó yé. Baola. Come in. Come on. Have your seat. Ilé ẹ̀. Yeah. Epa. Dèdè ibi ìrẹ́ wa o. Ó yẹ wá jù. Àrí láti Èkó dé Àbújá. Becky. Ṣé máa tún fi ojú méjèèjì yìí máa fi rí ẹ? Ọlọ́run ṣe ẹlẹ́dàá mi mo dúpẹ́ orí ìyanu mo dúpẹ́ o. How was your journey? Kó bá jẹ́ tí ìjọ́ nìyẹn yìí wàhálà wá o mojú mi ní pọ̀ o Epa Fúlàní kò pé àwọn kò ní gbé mi lọ ṣùgbọ́n wọn àgbà fi ń jẹ̀kọ́ abẹ́wé ló wà ṣùgbọ́n tí n bá ti rántí dédé nǹkan tí mò ń fi orí rò tí mò ń fi ọkọ̀ rò pé máa bá níbí níṣẹ́ ló máa ń jẹ́ kí inú mi kó yọ àti dédé nǹkan tí n bá rí báyìí níṣẹ́ lọ́kàn mi ń tutù pé àrí ìgbèdè ń bá rí kí n bá ti débí Becky máa kó àwọn ìbejì lé mi lọ́wọ́ báyìí níṣẹ́ ni inú mi máa ń dùn ṣórí dédé bó ṣe máa ń fi àwọn ìbejì ránṣẹ́ sí mi ṣórí níṣẹ́ ló máa ń dàbí kí n kó wọn sọ́wọ́ báyìí ṣórí tí n bá ti kó wọn sọ́wọ́ báyìí tí n bá ń gbé wọn jó rẹ́dẹ́rẹ́dẹ́ báyẹn irun wọ́n lẹ yín wá ṣe nìyẹn torí àwọn ìbejì ni Ọlọ́run ṣe dá mi torí àwọn ìbejì àwọn méjèèjì ìbejì tí n bá ti kó wọn báyìí ó ti tán òun ṣe mí ti tán ṣórí kọ́lọ́run bá tún máa wá ṣàánú mi Becky kọ́lọ́run bá máa bá mi ṣe ṣórí kọ́lọ́run bá tún gbé léèrè ìyàwó àìlẹ́ yẹn. Come in. Becky actually did the Oh, Becky. Officer, Colin. How you doing? I'm fine. Oh. Good to see you. And you too. Oh, you can have your seat. Thank you very much. Hope I meet you. Of course, yes. Okay? Àrí? Ẹ gbà mí o. Abẹ́rẹ́ àbúkálẹ̀ kí ìṣẹ̀lẹ̀ níbí? I'm sorry. And Becky. I'm seeing a stranger here. I'm sorry. Who is he? Oh, this is a new houseboy. Àrí? Ẹni pé? Definitely you need that. But I'm tired. So, and I need to rest. Of course. Well, Becky. Yeah? You can make me inside. I'll join you soon. Oh. Àyè nǹkan orí ẹ̀kọ́ tí ń ṣẹlẹ̀ o. Kí ìbò? Kí ń ṣe kí ni? Àrí láti Èkó. Láti Èkó. Èkó ni wọ́n ti wá. Àrí láti Èkó Becky láti Èkó. Baola, you need to come down. Okay? Calm down. Bọ́ọ̀lù kìíní ìlú bọ́ọ̀lù kìíní ìlú. Ojoojúmọ́ àgbàgbàgbé mọ̀ ojoojúmọ́ àgbàgbà ìké Àbújá Army. Àwọn ilé ẹ̀kọ́ ti ṣẹlẹ̀ àwọn ẹ̀kọ́ ti ṣẹlẹ̀ àwọn ẹ̀kọ́ ti ṣẹlẹ̀. Yìí ó ti ní bàbá Awúlá láti Èkó wá sí Àbújá níbí. Wọ́n á ní. Ogún jẹ́ ogún mẹ́jọ ogún ti jẹ́ ogún ti jẹ́ ogún ti jẹ́ àbáyé ogún ti gbé gan-an. Kí ló máa ń ṣe báyìí o? My people. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ìwé ọmọ yìí Madam Ṣadé Abẹ́ni tí ò lọ́gàá ọlọ́run lọ́kẹ́. Hey guys, my name is Abiola Adekunle aka Asake Onibread. My name still remain Babatunde Usman aka Okele. Àmọ́ tó ti gbédé kí ni mo gbédé òun náà nǹkan tẹ́ mọ̀ ọ́ jẹ dẹni nǹkan tẹ́ mọ̀ ọ́ jẹ la gbédé kí ni mo gbédé yẹ. Ẹ tún máa wò pé kí ni mo tún gbédé ẹ wo ìgbádùn tí òun náà ni wàhálà tiwa so a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni àṣírí ni o. Ẹ fẹ́ mọ̀. Ibẹ̀ lẹ ti máa tẹ́ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ ìwọ just subscribe sórí Foresight TV YouTube. Foresight TV ló ń pè é má gbé kúrò ẹ má yí kúrò ńbẹ̀ nítorí pé nǹkan tó ń ṣe ńbẹ̀ nǹkan tó máa kọ́ni lọ́gbọ́n bó jẹ́ skit ni tó máa pa yín lẹ́rìn bó jẹ́ movie ni kò yé yín tó máa stand by síbẹ̀. subscribe to
Foresight TV on YouTube. Like, comment, and bang 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 bang. Sẹ́wọ̀n pé aago kan máa ń dún. Aago gbọ́ràn tó máa dún sí nígbà tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ fíìmù síbẹ̀. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀. Ó fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ das subscribe sí Foresight TV. You will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we did. You meet me there. Endorsement is a Foresight, and everything Foresight is a go. They go endorsement. My name is Steve. Love you all. Don't touch it. Foresight TV is the best for you to watch. Subscribe now. You know I love you. Olúwa wà pẹ̀lú ojú òde tí ẹ̀yin tèmi ẹ mọ̀ I love you. Ẹ̀wọ̀n bí ọmú gbé mi dé ẹ̀wọ̀n bí ọmú gbé mi dé wá ní ọmọ bí mo lè lórí ẹ̀yí ẹ̀wọ̀n bí ọmú gbé mi dé ọmú gbé mi dé ẹ̀wọ̀n bí ọmú gbé mi dé wá ọmọ gbé mi. Elijah, what do you call yourself? What are you doing for money? What are you doing? Àrí bí ìwé tí ń túnṣe láti àtàrọ èdè bí ìwé tí ń túnṣe látàrọ. What is this saying? Cleaning dédé every place cleaning everywhere ni. What is this saying? Cleaning. You are trying to tell me you are cleaning everywhere. Lágbára Ọlọ́run dey clean everywhere is clean is neat is fine is good. You this bloody civilian! Ó bloody me ó bloody You keep lying! What is he doing? Left and right! Left and right! Now left, right! Left, right! Left, right! Ayẹlẹlẹ! Petition! Thank you. They said petition is meant you should stand right! As a military man. To become a military man is not an easy thing. If I'm talking to you, you listen and hear what I'm saying. Now jump up! Very good. Jump up! Jump! Jump! Very good. Now it's okay. Now go down. Hold your head. Go down, very good, my friend. Up and down. Up and down. Up. Good. Down. Good. Very good. Down. Very good. Now turn around. Let me see. Very good. Turn back. Turn back. Yes. Now left, right. Now ayẹyẹlẹ. ọmú ni o ìbejì ló gbọ́dọ̀ sí wàhálà yìí o ìbejì ni o àwọn ìbejì ló jẹ́ kí n rí ọ̀rọ̀ tí mo rí yìí o àwọn ìbejì ni o àwọn ìbejì ló jẹ́ kí n rọrùn o. What is he saying? nítorí ìbejì ni mo ṣe rọrùn o ìbejì ló jẹ́ kí n rí ọ̀rọ̀ tí mo rí yìí o. What are you saying? I don't understand you. What are you saying? ìbejì ló jẹ́ kí n rí dídí wàhálà tí mo kóra mi sí yìí o kí ló fún wa láti Èkó wá sí Àbújá o tójú mi fi rí lẹ́yẹ̀lẹ́yẹ tí mo rí yìí o àwọn ìbejì ni o ìbejì ló kó mi sí wàhálà tí mo rí yìí o. Come back! You bloody civilian. Continue. Very good. Ẹ̀wọ̀n bí ọmú gbé mi dé ẹ̀wọ̀n bí ọmú gbé mi dé ìpínlẹ̀ yìí ẹ̀wọ̀
sure we clean everything properly. My people, my name still remain Babatunde Usman aka Okele. Ẹ wo ìgbádùn tí òun náà ni wàhálà tiwa, so a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni àṣírí ni o bẹ́ẹ̀ lè share ibẹ̀ lẹ́tí mama tẹ́ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ you just subscribe to Foresight TV on YouTube, like, comment and pam 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 pam. Sẹ́wọ̀n pé aago kan máa ń dún gangan ẹ jẹ́ kó dún. Foresight TV òun ni YouTube tí a tún gbé dé. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀ o fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ das subscribe sí Foresight TV. You will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we did. You meet me there. Endorsement is a Foresight and everything Foresight is a go. They go endorsement. My name is Stevie. Love you all. Kí dédé léyìí, àbí? Kí dédé léyìí. What's this? You're this bloody civilian! Come on, get off of that, my friend! Àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀fíìsì ọ̀dẹ̀ jẹ́ ti ọkọ ní ẹnìtì o. Èèwọ̀ ni mo ti wá, èèwọ̀ ni mo ti wá. I don't get off of that, my friend! Òtòrò jẹ́ sójà ní òtòrò jẹ́ sójà ní lórí létí tó owó pé kò dà sí èbúrò. Now I see something is going on. And let me tell you something. I don't think I can withstand this anymore. It's not what you think. It's not what you think. Bẹ́ẹ̀ni torí òyìnbó wọ́n ṣe báyìí torí òyìnbó ẹ jùlọ pé ìdílé tó tó ní wàhálà tètè tí mo fi wá sí àbújá ẹ jù tó ní àwọn èèyàn jù lọ wọ́n kọ̀ pọ̀ ní ìjìnlẹ̀ ní wọ́n bá lè torí òyìnbó wọ́n bá lè jẹ́. You need to calm down, okay? Calm down. He's inside. Okay? Just calm down. Ìgbìmọ̀ wọ́n kọ̀ bẹ̀rẹ̀ báyìí ní ṣórí tó bá ti bẹ̀rẹ̀ báyìí ṣórí tí orí ẹ̀ báyìí tó bá ti wọlé títí ìgbókò ti wọlé tó ti fẹ́ ló ti tó ní o. You know what I'm doing. So you need to calm down. You need to calm down. So calm down. Òde ìjọ alúkò jọ kókó kí orí ẹ̀ yóò lè ní orí ìbáyìí ìdèrí ẹ̀ báyìí ní tí ìdèrí ẹ̀ bá ti wọlé tí ìdèrí ẹ̀ ti wọlé báyìí ó ti tó o. Okay? Just calm down. I know what I'm doing. So calm down. Ọ̀bẹ ti torí ọjọ́ yìí torí ọjọ́ yìí torí ọlọ́ àbí kí ní dídí orí ẹ̀kọ́kọ̀ ti wọlé ní o kí tí tí orí ẹ̀kọ́kọ̀ ti wọlé tó bá ti wọlé tó bá ti jẹ́ bíbí ìgbà méjì ìgbà mẹ́ta ó ti tó lágbègbò Àbújá ní dídí orí ẹ̀bà yìí orí dídí orí ẹ̀bà ìkọ́kọ̀ wọlé kó jáde kó wọlé kó jáde kó wọlé kó jáde bí ìgbà méjì àbí ìgbà mẹ́ta ó ti tó. Mo rògbò láyé mi o. Mo rògbò láyé mi o. Mo ti rògbò láyé mi o.
nítorí ẹ̀mí dédé eléyìí tó ń ṣe kọ́ńdà owó kó ọ̀pọ̀ ṣùgbọ́n àbí lẹ́yìn sáré dédé. àgẹ́sọ́ ìjọ ti bẹ̀rẹ̀ láàrin mi àti àtẹ́bí mi á ti bẹ̀rẹ̀ ìjọba yìí ṣé wọ́n nígbà tí máa bá ẹja ìjà tó máa bá ẹja èyí ṣe ìjà táìsìn àti onífídíò mo rè mo rẹ́kọ̀ ìjà tí máa bá ẹja kò ṣe ìjà Anthony Joshua àti Tyson Fury ìwọ ni oògùn náà ní bẹ́ẹ̀ ja ogun èmi tí òun bàbá ọ̀gá yẹn ni tí àkàrà bá wà òkìgbẹ́ wà òkìbọ̀ wà inú ìwọ ìkẹ́ kí n bá lu ẹ̀mí kí n bá bẹ́ẹ̀ lóun alẹ́ ẹ̀kọ́ wà má ṣù wà má bì wà má tọ̀ kí ní ìyàwó wọn wá ṣe àyọ̀ tí èmi ní ebi àgbàdo kí òun wà má ṣe ìrìbẹ́ bẹ́ẹ̀ lọ ṣù tọ́ àríwọ̀kẹ̀ irú ìwọ yìí kọ́ ọ̀pọ̀ àṣọ tí mi ò ṣe ọmọ tí ó lè wò pé owó táwa fi làkàrà kò ní jẹ́ kí ìrọ̀sọ̀ sí gbó irú ìwọ ìkẹ́ àti lẹ́yìn ọ̀sẹ̀ sọ̀rọ̀ abẹ́bí wọ́n ń gbà ní àwọn ìlú ayé ògùn ìjàlè ṣé òun ogun kíríjì ọdún àdúgbì eléyìí náà lókun ó ti gbà. kí ló ṣẹlẹ̀ bí ọjà ẹ̀ka ọ̀sà kí ló ṣẹlẹ̀ bí bàtà lélẹ̀. ṣé a ní òkú ọdún ìgbà kúnlé ẹ̀sà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ bí bàtà. bàbá mi lọ́jà pé tí yóò bá jẹ́ orí yìí òòlù burú bí iye ewu tó ń léwèrè ṣé àwọn pé tí ewu wọn ń léwèrè ṣé àwọn pé nǹkan kan náà pé àwọn méjèèjì torí ẹ̀sìn ò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì torí aṣọ eégún àti aṣọ eléyìí náà ewé ìjọra wọn. kí ló ṣẹlẹ̀ gbẹgbẹ tó bá ní ẹ́. ohun náà ni mo fẹ́ ṣàlàyé fún yín ìlú tí yá dá o ẹ̀ ní dá o ẹ̀ ní wàhálà o ẹ̀ ò ní ṣe lásán o jẹ́jẹ́ mi ni mo wà lẹ́kùn jẹ́jẹ́ o tí mo pàdé obìnrin lórí kí ni wọ́n ń pè tí a máa ń wo ojú ara orí ẹ̀ ni mo ti pàdé o àdé ìṣòro àìṣedédé wọ̀ ǹjẹ́ kí ìwọ wọn ní àtẹ̀wé wá sí Àbújá o níjọ́ ìmọ̀dé bí ọ̀nà tí wọ́n tọ́ bí ẹ̀rọ ìlókù mo ti fẹ́ kí kiri sí kiri lórí ìbádé o ló bá ní eléyìí ọkọ òun o àbí bẹ́ẹ̀kì ọ̀rọ̀ mi ní fóònù lọ́kọ̀ kí n tó kúrò lẹ́kọ̀ọ́ kẹ bí ọ̀rọ̀ ṣe di kiri nìyẹn ṣé ẹ̀rọ ayé ọmọ òun ti fìyà jẹ mí o fàbọ́ fọṣọ gbálẹ̀ pọnmi lọ́tà ẹ̀sìn pọ̀ṣẹ́ àyè wọn kò bí ìyàwó láàrin kó pé kí n ṣe ń lé olóòwò pé kí n ṣe ṣé wọn lè wá jọ tí mo ti dé ìlú ẹni wọn ń gbòmí mú lẹ́yìn ṣùgbọ́n àdúgbò ohun tí ó fẹ́ ṣe lórí wípé kí n wá wá láti odidi Èkó sí Àbújá kí n lè kí orí ó jẹ́ orí ẹ̀tìntìní yìí ní bàbá ó jẹ́ orí ìtìntìní ẹ bá mi fẹ́ bẹ́ẹ̀ kí orí ẹ̀tìntìní kí n kọ̀ kí sí tó bá ti wọlé tó bá ti jáde máa ń wọ́n mi kò ṣe gún. ẹ̀sà ní sùúrù kúlẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yìí. òṣìlẹ́yà ni sá. òṣìlẹ́yà ni báwo. àlọ́ kọ́ ọmọ ẹgbẹ́ yìí nǹkan ọkọ̀ bẹ́ẹ̀kì òun ló pe òun ní ọkọ̀ bẹ́ẹ̀kì. ọkọ̀ bẹ́ẹ̀kì. òun ló wá ń pè ní ọmọ ọ̀dọ̀. àdìgbò dẹ̀ dẹ̀ lọ́dà bẹ́ẹ̀kì. Mábìlá sọ fún mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yìí. Nígbà tí ìwọ kúnlé nígbà tí mo fi ẹ́ ṣọ́ náà pé kó máa bá mi ṣọ́ àfi ẹ̀rọ ṣọ́ ló ń bò olóńgbò ẹ̀ wá ń kẹ́rẹ́gẹ́ ìwọ wá ló ń jí lẹ́yìn òòjí òkúṣẹ́ torí nǹkan tí màá ṣe fún ẹ sí ẹ torí ilé tí mo fi ẹ́ sí pé kó máa gbé látòní lọ má jẹ ní ẹ. Mọ́tò tó wá ń dùn káàkiri tí mo rẹ̀ ń dùn yẹn má jẹ látòní lọ bá mi jọ yẹn. Ṣé wá ibi tó ti wá ń ṣiṣẹ́ látòní lọ má jẹ ní ẹ. Tó má ṣe kí ni? Ó yá kí n tó mo di ojú mi báyìí kí n tó dá jáde kúrò lọ́gbà ẹ̀ báyìí. Ọlọ́run máa ń gbèjà yín náà a máa gbà fún yín o inú òní bàjẹ́ ọlọ́run tó ti ń ṣe bẹ́ẹ̀ ṣe tún ẹjọ́ ìṣe o ẹ̀bẹ̀ kan ni máa wá bẹ̀rẹ̀ báyìí torí ọgbọ́n ẹ̀bẹ̀ kan ni máa wá bẹ̀rẹ̀ èmi náà padà sí oṣù bọ́ kí n tó lọ ẹ̀rọ mi bẹ́ẹ̀kì nítorí táàbá tó rí igi ìgbà òtútù ó yẹ kó dáná fún ìròyà ẹ̀bà mi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀kì kókó àwọn ìbejì lèmi lọ́wọ́ báyìí kókó àwọn ìbejì lèmi lọ́wọ́ báyìí kí n máa gbé ojú rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́ báyìí kí n máa gbé ojú kí n bá ti wá gbé ojú tí mò ń gbé àwọn ìbejì jò ẹ̀bà mi bí wọn ẹ̀bà mi bẹ̀ kó bá jẹ́ ní dídí orí ìkíní báyìí ó kàn wọlé ó jáde lẹ́ẹ̀kan ní ó ti tọ́ mọ́ lọ ìkú máa bọ̀ pé ó ní kò ṣe bu. Ó ti yé mi ó fẹ́ pé ní ẹ̀ wọlé ó jáde má wọlé o ilé tí màá ṣe fún ẹ̀sìn màá bá ìpè ọlọ́pàá tí mo bá pe ọlọ́pàá tó bá dé àtòrí àtàpá àtẹsẹ̀ tó fẹ́ kó wọnú ẹ̀ kó jáde wàá lè fi gbogbo ara wàá lè gbé.
ìdáṣẹ́ rí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò lè gé ní o kò lè gé ní o máa wọ̀ ní ọwọ́ mi máa bá ẹ Becky so bí ní ayé ẹ̀ ṣe rí lélẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí mo fi tẹ́ ẹ lọ́rùn ibi tó wà yìí èmi mo fi ẹ́ sílẹ̀ kò sí nǹkan tó o fẹ́ tó o béèrè lọ́wọ́ mi tí mo ṣe fún ẹ ṣé nǹkan tó wá rẹ kó ti san mí lẹ́sàn-án lélẹ̀ ẹ Becky ó jọ mí lójú ẹ̀ disappoint me mo mọ nǹkan tí màá ṣe fún ẹ ṣùgbọ́n mo mọ nǹkan tí màá ṣe fún ẹ.